yànà kí ló ń dá wa dúró Landoma ti ṣe tán àwọn onílù gan ti gẹ̀gùn àlejò lóríṣiríṣi nílò ọjọ́ kò tó ní kó pàgbó kárí iná bíjọ bá sẹ́yìn orin yá máa dà wá sí i kàkà kó rẹwà àjọ máa lẹ̀pọ̀ náà ní. èmi ò sínú olórin tó máa búyàn bọ̀ olórin tó bá bú mi máa bú tèmi o ọmọ máa ti ṣe rẹ́pọ̀ tó bá jọ mọ́ òwe tèmi máa fún ọ lésì. 85 yẹn àfẹ́sọdún happy new year kérésì níjọ́ yẹn ni ibi tí mo ti ń gbá bọ́ọ̀lù náà ti wá pè mí pé mo ti gba irinṣẹ́ o mo dẹ̀ lọ mo sá kọrin ìjọ́ kejì bàbá mi ní kán wá mú mi ọ̀fẹ́ mú mi lọ wẹ́lifíà pé mò ń kọrin. olórin ni aláyé wà láì kábà olórin ni. níta ni. Sefiu mo fi Ọlọ́run búra ìpè láàrin gbogbo olórin èmi yìí fọ́ sọ̀yà olórin Sefiu Ọlọ́run. Sefiu Alao. kábà ń gbọ́. wọ́n bá sọ orin yẹn ligansa ọmọ iṣẹ́ ní dáàjọ jẹ́ kínní yẹn ligansa jẹ́ ọmọ jẹ̀dáàdì àwọn náà gbé ní lẹ́yìn ọ̀gá ni ẹ̀yìn mi náà wà. ẹ̀gbọ́n mi wà ní dáàrẹ́ owó gbogbo ọ̀tọ́ jẹ́ gbogbo alamaru ẹ̀wọ̀n bá mi ń diṣẹ́ yẹn Santoma bá mi ń diṣẹ́ yẹn ni àwọn mọ́ra agbọ́ wọn lójijì kò sí ní ọmọ diṣẹ́ yẹn. mọ́ra wo. Mọ̀rúfú Ebi tó lóhùn sí ní Pasuma. wọ́n lè wú bẹ́ẹ̀. ẹ̀mí tèmi Landoma ọ̀ sí ní ọmọ. ọba ètò wá tó wá ọba ètò ṣe rí ọ̀rọ̀ táyà ní Pasuma. ọmọ lọ́dọ̀ tèmi lọ́dọ̀ mi ò Landoma. Alhaji Pasuma ló jẹ̀bi lọ́dọ̀ mi. mo fọlọ́run búra. ẹni pé. àwọn náà jẹ̀bi lọ́dọ̀ mi. báyìí 53 báyìí 53 yà. ṣèlú yóò wá tó ń gbà nìyẹn mi ìṣẹ́gbẹ́ wọn. ìgbà tí mo ṣe 50 years okùnjọ́ mẹ́rìnlá náà kó bọ̀ndé tó máa yìnbọn fún mi lágídá ni. ọ̀tà tó ń yọ lẹ́sẹ̀ mi kì í ṣe 140. mo lọ rí lọ́ọ̀láìn. pé kí ni ẹ. lọ́kọ̀ ń kọrin mi. àwọn ta ló kọrin yín. alájà Sàláwà bẹ̀rẹ̀. wọ́n gbogbo Sàláwà ṣe máa. mo ní kọ́mẹ̀ntì lórí ẹ̀. orin wo ni Sàláwà kọ. inú gbogbo olórin lálẹ́kùtà ẹ̀mí rẹ̀ kọ́kọ́ ṣe 2 in 1. 2 in 1. òun rè correction àti sympathy kódà bí mo ṣe rẹ́kọ̀dù fún wọn. fún ta ni. Pasuma at 50 fún ara mi rè mo kó 100 mo kó lọ Mushin mo dẹ̀ kó lé wọn lọ́wọ́ báyìí. ọ̀rọ̀ ayé kò jẹ́ ẹ̀ṣẹ̀ dáadáa sí mi. báwo ni Landoma ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ fújì. Landoma wọlé dé oríire ti dé gbogbo èèyàn ẹ wá gbọ́ ẹni ṣó kájọ lọ rọrùn mo bá dé ìdùnnú là bá ń bí ẹgbẹ́ wa nílẹ̀ o kékulé kó gbọ́ kó sọ fún tó kó ọlọ́mọ pé Landoma Ṣótúndé bàbá àdúrà mi gbà Ṣótúndé tìjẹrin ọjọ́ tìjẹta ọjọ́ tàná ọjọ́ tèmi oníwọ̀yíwọ̀yí ara lọ́mọ Landoma yìí o. orúkọ mi ni Alhaji Saidi Akàngbè Bọ́lọ́mọpé aka Landoma. bẹ́ẹ̀ni fújì ni mo kọ. kí là ń pè ní fújì. Fuji music is the food of love. orin ló ń jẹ ìfẹ́ ìfẹ́ ló ń jẹ orin bọ̀ fújì ni tó jẹ́ pé ká ṣe nǹkan sí ìbáyìí ká ṣe nǹkan sí ìbáyìí ká ṣe saga bí gidi nígbà máa ń wí tó bá ti tí nǹkan ẹ̀ kó wọnú ra wọn. kórin kó wọnú ra wọn. music is the food of love. orin ló ń jẹ ìfẹ́ ìfẹ́ ló ń jẹ orin fọkùnrin àtòbìnrin tó bá sọ jí. mọ́mí and daddy ẹ jẹ́ ká jó. báwo ni Landoma ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ fújì. Bọ́lọ́mọpé àti ìbàbọ̀ ti pẹ́ díẹ̀ o ṣùgbọ́n yẹn kọ́ la fẹ́ jẹ ìyàrá àṣeyọrí ṣàlàyé fi mọ̀ gàṣẹ́ oore tó ṣe kí yẹn máa ṣe bàjẹ́ rárá Ọlọ́run o oore tó ṣe fẹ́mi kí yẹn máa ṣe bàjẹ́ rárá o ọ̀bọ̀ Ọlọ́run dákùnbà mi ṣàlékún sí kàmí ọlá ẹ̀ túnbọ̀ tún wọn lára mi. mo ti bẹ̀rẹ̀ fújì láti torí mo ti ń ṣe MSS mo ń ṣe Yumbas alásàlátù tí mo dẹ̀ ń tẹ̀lé wọn nígbà wọn ní Ebisa Grammar School ní 1980 mo ti ń tẹ̀lé àwọn bọ̀dá wa Hafiz Okunade àwọn bọ̀dá kan ń pè ní Golden Voice
àwọn bọ̀dá Akeem Alámùtú ló wá pè mí bíi 85 àlejò competition náà ni a ti ń tẹ̀lé wá kiri competition yẹn náà wà bọ̀dá Akeem Alámùtú pé Làndó ohun ẹ wà òkè òṣèré máa kọ fújì sáà pé kí lọ máa kọrin kẹ̀ 85 yẹn àfẹ́sọdún happy new year kérésì níjọ́ yẹn ni ibi tí mo ti ń gbábọ̀ náà ti wá pè mí pé wọ́n ti gba irinṣẹ́ o ẹ wá play kí wá lọ kọrin bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ nìyẹn. wọ́n dẹ̀ mú mi lọ bẹ̀ mo dẹ̀ lọ mo sá kọrin àwọn bọ̀dà Ṣákìrù Adélàní kọ́lọ́run foríjì wọn àwọn náà lùlù fún mi níjọ́ yẹn bọ̀ ńgbà tó di òru bí aago 3 òru tí mi lè kọrin mọ́jú ránṣẹ́ mi ò lọ rí lọ́wọ́ bá mi àwọn náà wà lágbo torí pé àwọn náà rè nígbà yẹn àti bọ̀dà Lúkú Òtòlò mi tí mo Alhaji Sefiu gbà yẹn lẹ́yìn tí mo ṣe yẹn tán ìjọ́ kejì bàbá mi wọ́n ní kọ́ wá mú mi wọ́n fẹ́ mú mi lọ wẹ́lífíà pé mò ń kọrin mo sábẹ̀ wọn àwọn èèyàn sábẹ̀ wọn báyìí náà ti kọrin rí wọn pé wọ́n kọrin rí báwo orin táwọn dẹ̀ kọ kìtìpó àwọn máa jó lórí ọparun báyìí lọ́pọ̀ ní bọ́lọ́mọ pé ọ̀fẹ́. ìgbà tẹ́ bẹ̀rẹ̀ yẹn àwọn onífújì mi wo ló tún wà lábẹ́kúta. bọ̀dà Lúkú Òtòlò ránṣẹ́ mi ò lọ rí inú èyí wa gbọ́ pé ọ̀gá wa Sefiu Àlàó wọ́n wà ní àgọ́ ọba bọ̀dà Músílù wà ní àdátán àwọn bàbá kékeré Pẹ̀kísìn Adéwálé Pẹ̀kísìn àwọn wà ń Jàyè àbúrò mi ní àwọn Fàtáyé ò tí ì dé wọn ìdè nígbà yẹn bẹ́ẹ̀ ni wọn ìdè tó bá sọ̀rọ̀ orin Yẹlí-Gánsà àwọn lu jazz ọmọọṣẹ́ ní àjọ jẹ́ kí ní Yẹlí-Gánsà jẹ́ tó bá kó òun gbà tó ń rè ní tí ẹbí Ọlọ́run foríjì ọmọọṣẹ́ lòun jẹ́ ní Yẹlí-Gánsà jẹ́ sí tobacco ọmọjọ dáàdì àwọn náà gbé ní lẹ́yìn ọ̀gá ni ẹ̀yìn mi náà wà ẹ̀gbọ́n mi wà ní àrówó kókò gbọ́dọ̀ tó jẹ́ gbọ́dọ̀ ẹ̀wọ́n bá mi ń diṣẹ́ yẹn ni àrówó kókò náà Santoma bá mi ń diṣẹ́ yẹn ni Santoma bẹ́ẹ̀ni Saidi ẹ̀gbọ́n mi Sáwùkà Bòbò ẹ̀gbọ́n mi ni wọ́n sí ní àwọn nílé ìwé àwọn lóòkè ọ̀nà mi lọ bí níṣẹ́ grammar school Banco náà wà ń bẹ̀rẹ̀ nìkan tó ń pè Banco ṣó ti yé yín ẹ̀wọ̀ àwọn tàjọ jẹ́ Sàwáwù nìyẹn àwọn Kàbòbò wọ́n ṣáájú mi rè ní Ọlọ́run gbàdúrà wọn ṣáájú mi nígbà yẹn àwọn mọ́ra agbọ́ wọn lójijì kò sí ní ọmọ ìdíṣẹ́ yẹn. mọ́ra wo. Mọ̀rúfú Ebi tó lóhùn sí ní Pasuma. wọ́n lè wí bẹ́ẹ̀ ní Mọ̀rúfú Ebi ní kò sí olóògbé. ẹ̀rọ ní kálukú mà ní tèmi Làndó mà ọ̀ sí ní ọmọ eégún olórin kẹ̀ ìrọ̀rùn àwọn ẹ̀ tí ẹ̀ jìnnà sí ní púpọ̀. ó yànnà kí ló ń dá wa dúró Làndó mà ti ṣe tán àwọn onílù gan ti gẹ̀gùn àlejò lóríṣiríṣi nílò ọgbọ́n tó ní kó pẹ́gbọ́ kárí iná níjọba sẹ́yìn orin yá máa dà wá sí ni kàkà kó rẹwà àjọ máa lẹ̀pọ̀ náà ni tábà lọ lẹ̀pọ̀ lórí lẹ́bù yẹn gẹ́gẹ́ ló ṣe gẹ́gẹ́ tábà lọ lẹ̀pọ̀ lórí lẹ́bù yẹn gẹ́gẹ́ ló ṣe gẹ́gẹ́ àsùpàmáyé ni wà bọ́bọ́ bá wà bá níṣe náà fi rù kẹrẹ yọ nìkan bá ló tẹ̀hún tó fẹ́ ṣe òye mi sẹ́ ṣùgbọ́n tí wáyé wà ló jẹ́ ká lọ lẹ̀pọ̀ gidi láfi ìṣàyẹ̀pọ̀ bẹ́bẹ̀ lọ ní kò dúró láfi ìṣàyẹ̀pọ̀ bẹ́bẹ̀ lọ ní kò dúró. sórí máa ń gùn yín ni. ó ń gùn mí. Oyè adúpẹ́ bàbá lókè tó gbé wọn dáyé táwa yìí o adúpẹ́ bàbá lókè tó gbé wọn dáyé táwa yìí o kò ní jẹ́ jábọ́ o kò ní jẹ́ jábọ́ gíga òkè làwọn máa bọ́ ìjọ òṣùpá ẹgbẹ́ wa kò ní jìràwọ̀ lọ́jọ́ ayé gbogbo. ẹ̀bùn ni mo lẹ́bùn gbogbo àwọn tó jàgbá olórin gan-an mọ̀ mí. kò sẹ́mi náà. wọ́n dá mi mọ̀ ọ̀gá mi dá mi mọ̀. Sefiu ẹ ti ẹjọ́ ṣe rẹ́kọ̀dù nígbà kan. jẹ́ kájọ gbé Làndó máa lárugẹ. ọwọ́ nítorí pé kó gíga sílẹ̀ ni ẹ̀dá tí ò bá kó gíga sílẹ̀ o ẹ̀dá òun kan ṣe ni eléyìí kó gíga sílẹ̀ Àlàó. yàtọ̀ sí Sefiu l'Abẹ́òkúta èmi bọ́ta fún ara mi bọ́ta mi kì í ṣe ohun àfàtèjì àbí kí náà pè é nígbà tí mo bẹ̀rẹ̀ orin yẹn mo máa ń ṣe anniversary lọ́dọọdún láti 87 88 89 títí wọ 90 torí pé 90 ni mo ṣe cover stage
1990 Túndé Alákòóso ní Mọ́kọ́lá wa ń bì gbà tó rí mú eré tí mò ń bá bọ̀ ó ra irinṣẹ́ fún mi àwa ṣe irinṣẹ́ yẹn ní 91 kọ́rẹ́ǹsì ò tí máa kọrin gbà yẹn gba mo ṣòkú dáàdì mi olóṣèré fún mi nígbà tó ojú pọ́n mi àwòdì Táyé bá mi rà tẹ́lẹ̀ pé kò gbó lọ́ mi Alhaji Saheed Òṣùpá ni mo pè lélẹ́rẹ́ bọ̀ wọ́n ní wọn ráyè pàwọn àti Barrister ní program ńjọ́ yẹn bá lọ pé bẹ́ẹ̀ náà mo rẹ̀ ti pè Táyé máa la dẹ́rẹ̀ Màláíkà Madiba òun ni wọ́n kọ́ rí ní tí wọ́n kọ́ gun ẹṣin torí pé ń di iṣẹ́ yẹn náà èmi náà máa ń gẹṣin lọ́dọọdún máa ń jí tí máa ti jí wéré lẹ́yìn náà jí wéré mo jí wéré èmi ni mo jí wéré dáadáa pàápàá lẹ́yìn wéré tèmi pàápàá èmi ni mo kọ́ gẹṣin èmi ni mo kó irinṣẹ́ sínú àgbárígo bóyá ìwà lẹ́wà àbí àfi sùúrù àwọn bàbá wa kan wọ́n ní àgbárígo ní Láfẹnwá wọ́n ní àgbárígo ní Ṣàjẹ́ junction àwọn bàbá yẹn wọ́n pè wọ́n ní orúkọ ìnagijẹ òun náà kọ sí ara àgbárígo yẹn àwọn àgbárígo yẹn la máa ń lọ gbà ní àárọ̀ ọjọ́ ọdún tèmi máa kó irinṣẹ́ sínú àgbárígo mo ti máa ń ṣe rálì yẹn lọ́dọọdún mo ṣe láti níbi 91 tí mo wú yẹn títí wọ 2000 ni mo lọ Island nínú Island tí mo lọ yẹn lọ́dọ̀ àwọn Bàtólà gbogbo àdúgbò yẹn nọ́mbà ni wọ́n ṣe kíní competition kan nú àwẹ̀ ṣé ti yé wọ́n pe Alhaji Sulaimonu gbà yẹn wọ́n pè ní Sulaimonu Tẹ̀kóyè lórí jẹ́ ń gbà yẹn ṣé ti yé òun wọ́n rí pé ní gbogbo àwọn tó ṣe competition yẹn ó jẹ́ tó wọ́n kéré ní gbogbo àwọn tó jọ ṣe competition yẹn tó yẹ pé àwọn náà ṣe force pápá tó ìjẹ́ Màláíkà Tẹ̀kóyè ló ń jẹ́ competition yẹn tí mo wà ọkọ́ṣẹ́ iléyá tó tẹ̀lé mo lọ rẹ̀ tí ẹṣin ni mo fi ṣe ẹni mo fi ṣe rẹ̀ o mo fi ṣe wéré tèmi pẹ̀lú sákàrà mo fi ṣe rálì níjọ ọdún nígbà tí mi wá gbọ́ Ṣẹ̀fíù kan tó ṣe rẹ́kọ̀dù olówó mi nílé mo gbé gbọ̀nà ọjà mo ra gbomi ìbúrú kan wọ́n ní ká máa wá sí nílé àbílẹ̀ Alágbàsì wọ́n ní kí wọ́n bá mi tọ́ rẹ́kọ̀dù yẹn mo pẹ̀lú àwọn tó wà níwájú picture short tí wọ́n play rẹ́kọ̀dù yẹn. ìgbà yẹn sì máa ń lọ dúró wájú. bẹ́ẹ̀ ni a máa lọ dúró níwájú àwọn picture short Akíọdé àwọn Akíọdé bàbá Alábẹ́dé Ìlúgùn tó wà wá ayẹni òtí ayẹni òde àwọn àríyá òde nígbà yẹn náà àwọn bàbá yẹn ló ti wá ń ta. bàbá kan náà wà lágọ̀ọ́bà ńgbà. Alówólé record yes. adẹ̀ngbòrò àwọn bàbá wa gbéjà ọ̀pá ọ̀gbà káwọn ọmọ wọn ṣẹ̀bílẹ̀ ní àwọn náà ṣe kọ̀m̀pósà fún àwọn olórin ṣe ti yé yín àwọn adẹ́wò yìí pé ládùúgbò àwọn náà ságbọ́dọ̀ ní kọ̀m̀pósà wọ́n dárúkọ àwọn bàbá wa Tẹ́níṣe Mess bọ̀wáwò láǹfààní láti dé ọ̀dọ̀ bàbá Tẹ́níṣe Mess torí pé alápàlà ni wọ́n fújì làwa ń kọ ṣùgbọ́n ṣá èmi máa wá lọ ra rẹ́kọ̀dù 1990 yẹn ní Kàbákà jáde 89 89 stroke 90 ní ṣínà kan ní jáde Scorpido máa ń kọ fújì Scorpido jẹ́mọ̀ gbogbo wọn ti di ẹni tó ní cover stage táwọn ń wò wọn ibi tí mo kọ́kọ́ ti kọ́kọ́ mọ Pàṣọ bọ́dá mi ṣe Freedom ibẹ̀ ni mo ti rí ọ́fíìsì ọ̀dà Kamilansa ọ̀gá wa ni wọ́n ṣe ti àwọn ní booking office ńbẹ̀ gbogbo àwọn bíkọ́sì yẹn táwọn ti ṣe kíní tó ń ṣe yẹn gbogbo kíní yẹn tèmi tó rí gbà tèmi náà bá lọ ṣe léyìí ní Abẹ́òkúta ó máa tún ní mini ṣùgbọ́n ṣáǹgbà yẹn bàbá kan wà wọ́n bàbá yẹn jẹ́ onírinṣẹ́ kì í ṣe oṣù mẹ́fà ọdún kan ní bàbá yẹn fi kó irinṣẹ́ fún mi irinṣẹ́ range ni wọ́n ń lò gbà yẹn Casboro àwọn irinṣẹ́ wo Casboro orange àwọn ni bàbá yẹn ní. gbàtà gbọ́ pé Ṣẹ̀fíù wà ṣẹmọ̀ wọ́n ti ń rìn tá a ti ń gbọ́ orúkọ wọn wọ́n rí i pé rẹ́kọ̀dù tí mo sọ pé mo gbọ́ yẹn wọ́n rí i pé ohun Ṣẹ̀fíù yàtọ̀ sí gbogbo àwọn tí mo bá tò gbogbo àwọn tó wà ládùúgbò wa ohun bùrá tòlò wọ́n náà ní Ṣẹ̀fíù Ìlọrí ohun bùrá Ṣẹ̀fíù Ìlọrí wọ́n tàbí ní Ṣẹ̀fíù wọ́n rí pé láàrin ohun ẹ̀mí Ìlọrí àyè títí tùsàmbọ́ wọn wá pa aláyé tí mo gbádùn ohun yìí ṣàkóyè ayé ìgbà yẹn dẹ̀rẹ̀ kẹsẹ̀tì ló wà ń ta tí má ti lọ odò ẹran àwọn kan máa ń gbé kíní agolo rédíò wọ́n máa gbé wá sọ́dọ̀ ẹran ibẹ̀ ni mo ti máa ra
Rashidi Ayinde ni mo ti máa ra Karachi Àyìnlá Karachi rẹ́kọ̀dù wọn yẹn láìfù ni wọ́n ń ṣe nígbà yẹn láìfù wọn yẹn la máa gbá research lórí ẹ̀ orin tó bá kọ yẹn àwọn máa wá yí ànílò báwọn ṣe lò lẹ́yìn ìgbà yẹn náà la tún gbọ́ pé ẹnìkan tún wà wọ́n ń pè ní Latifu Alárápẹ́ Ìlọrí wọ́n ní wà Lájégúnlẹ̀ lẹ́yìn Latifu lórí yẹn la rí pé Saheed Òṣùpá lọ́túndé àtúmọ̀ yí àwọn orin tí wọ́n kọ́ ń bẹ̀ nígbà tó sẹ́yìn tábẹ̀ sí 31 90 93 94 94 95 ní Torasco wá padà dé Torasco yẹn wọ́n pè ní Abdul Rasaq òun lu sákàrà fún àwọn onílù ohun olórin tẹ́lẹ̀ ló wá sọ wípé sínú akọrin kan wípé ẹyẹ àbíyẹ tánátáná ti jẹ́ pé tó bá mú gbogbo iná ayé lọ ó ní tó bá mú gbogbo inú ayé lọ ipa Ọlọ́run dá ògo mi ní wípé tó bá mú gbogbo inú ayé lọ ìpé náà mi ò ní kú àárín gbogbo ògo tó bá wà pé àárín wọn ni mo wà ní máa wà mí ní lókè mí ní lọ́ọ̀lẹ̀ mo wà láàrin wọn bẹ̀ Torasco ló kọ́kọ́ sọ bẹ́ẹ̀ fún mi. wọ́n fún orin sọ fún yín. bẹ́ẹ̀ ni nígbà mo wá lọ padà gbọ́ rẹ́kọ̀dù yẹn mo rí pé bàbá ẹ̀sà kan ni wọ́n kọrin yẹn àwọn àjọ ti competition èmi àti Banko Ṣẹ̀fí ló wá ṣe judgement níbẹ̀ ní gbogbo olórin tó wà Mọ́kọ́lá Abẹ́òkúta north. wọ́n ti mú fọ́ọ̀sì bẹ́ẹ̀. wọ́n bá mú first. wọ́n bá mú yín. mi ni mo ti já kéwé jẹ. bẹ́ẹ̀ni Ṣẹ̀fí tí wàá gbọ́ kò jẹ́. ibẹ̀ ni wọ́n pẹ́ olórin délé yìí inú àwọn tí wọ́n dẹ̀ fi já kí wọ́n orin Òṣùpá pẹ̀lú ẹ̀ ìpè oníwọ̀n náà ń bú o ìwọ tó lẹ́nu ò lẹ́nu Mọ́kọ́lá ìwọ tó lẹ́nu ò lẹ́nu níbodè ó wá sọ pé ìwọ náà ń bú tó lọ́wọ́ ṣe pé ìwọ náà ń bú ó jẹ́ eré wípéwàdà kó réjórin olórin kọ ẹ̀rọ pé Torasco àwọn ní òun ní téèpù rẹpẹtẹ ó ní dẹ́ẹ̀kì rẹpẹtẹ òun ló fi máa ń gbá rìsáàsì bọ́ tóun bá ti kí olórin mọ́lẹ̀ báyìí àwọn ìjà kí wọ́n ní ṣe ìyẹn ìgbà tẹ́mi náà ti mọ̀ èmi ló ti mú kinní yẹn torí pé mi náà ti dábẹ̀ rí tó bá ti wá kọ́ nìkan orí ẹ ibi ló ti mú jáde máa kọ́ jáde òyìn lọ́gbẹ́yẹ ló kọ ẹ bá mi púfù ẹ pè kájọ fà ṣe ìyẹn sẹ̀wọ̀n gbẹ wọ́n rẹ̀ ti ń wà lágbólé fújì ti pẹ́ bọ̀ àdúpẹ́ gbàdá dẹ̀ ti ṣe ẹ̀ náà láti competition kó yà kó máa kó dúró gbà yí pé àwọn ọmọ oníkinní kan òun máa ṣe gbàgbé ní ọ̀dẹ̀ iṣẹ́ nǹkan. báwo lè yẹn ṣe kí ni first record yín. dedication tí bá rí Ṣẹ̀fí jẹ ṣe. tí òun ni first record. òun ni first record. ọmọ tó ṣe gbogbo olórin wa lábẹ́kúta. ìgbà tí máa sọ̀rọ̀ sí mo ní mo jáde mo bọ́ ta mo lọ Èkó mo lọ Ìbàdàn mo lọ Ìlọrin gbogbo àwọn tí mò ń wí kì í ṣe Abẹ́òkúta náà ti wá mọ̀ mi. mo jáde àjọ pàdé lórí stage mo rí tọ́ndà dá mi mọ̀ lórí rédíò Abẹ́òkúta àwọn ò lè náwó ṣé wọ́n lè náwó lórí ọ̀ lè jáde kán náwó lórí ra wọn pé wọ́n ṣe nǹkan báyìí lẹ́kọ̀ọ́ kémi náà jáde ọ̀dà Túndé ló wá jẹ́ oyè mi Túndé Akéwúsọlá ọlọ́mọ bá tiẹ̀ jẹ́ ní Landoma gbogbo ẹgbẹ́ ti bẹ̀rẹ̀ àwọn jẹ́ PR Ṣẹ̀fí nígbà yẹn olórin tí ọgbọ̀n ṣe rẹ́kọ̀dù kì í ṣe olórin ní kì í ṣe olórin báwo ẹ̀mẹ́ta mo sanwó studio tó wẹ̀ sí. tí kò sórin tẹ́fẹ́ kọ ni. mo ti rìkọ́ọ̀dù Ṣẹ̀fí láàrin tí ìjọkọ̀ wọn tàbí plan mo ti gbúrùkù studio wọ́n ti sọ pé fẹ́rẹ́ mo ti jí débẹ̀ wọ́n sá ní ìjọ yẹn ilé wọn mo wà ṣúlẹ̀ wọ́n bá ní àwọn kan wá wọn àwọn Ṣọlábí dùn àwọn ojúkù wọn sáde àwọn kan wo agbádá kìíní kan wá o fẹ́ pé wọ́n wá Ṣẹ̀fí o báwọn dẹ́ nìkan sanwó lọ́fíìsì wọn náà ò lè sanwó Ṣẹ̀fí àwọn dẹ́ o bẹ́ẹ̀ ni ṣe pé bọ̀yì ni àwọn tó wá yẹn àwọn ní Ṣẹ̀fí làjọ jáde kó lé lọ́dún yẹn lọ́hùn àṣàjọ ṣeré jáde kó lé wọn sá láǹfààní láti tẹ̀lé mi lọ mo tún búkú ẹlẹ́kejì wọn ní section ọjọ́ yẹn ó ti wéèsì gbà mo tún búkú ọjọ́ kejì ní sábà tó tún ṣẹlẹ̀ ìjọ yẹn náà ó dà pé mi tètè lọ sọ fún wọn aláàjì ti níṣẹ́ lọ́sùn ẹlẹ́kẹta ìjọ tí mo ti lọ gba receipt ní lẹ́kọ̀ọ́ báyìí ni mo ti mú receipt ní ó dẹ̀ ti dààmú ní mo dé máa ń tẹ̀lé ẹ débẹ̀
eré lèmi dẹ́ ń pè mo ti jíjẹ bàálé mo ti pọ̀ tíì gba mo jí ti máa débẹ̀ mo débẹ̀ láago 8 àárọ̀ ni mo jí wọn ngbà máa jẹ wọn ti ní kọ́ lọ ra ń jẹ wá wọ́n jẹ wọn àárọ̀ òkè láǹtóró bá sùn lórí iṣẹ́ àwọn ní ìsàn wọ́n jẹ wọn àárọ̀ jẹ wọn ọ̀sán wọ́n ní wọ́n á jẹun mo ní mo ti yó ṣé ti yẹ pé mo ní mo ti yó mo ní mi ò jẹun ní mo ti yó kẹ̀ nígbà máa di bí aago 4 wọ́n bá pe èrún gò ọmọ yẹn ọlọ́run foríjì ó ti kú ó wà ládàá tán ó wà náà lọ́fàánù pẹ̀lú àwọn ayé bàbá sodiq sotiyeyin ọlọ́run foríjì wọ́n bá ní kó lọ wá mọ́tò lighters elérò mẹ́ta làbẹ́rò mẹ́rìnlá ló máa ń gbé ìgbà yẹn òun ló lọ wá mọ́tò yẹn wá ládàá tán mi ì tí sọ̀rọ̀ náà mo sì jókòó nígbà tí tán gbé mọ́tò yẹn dé aago 6 àti lò ìṣẹ́jú bá bọ́ sílẹ̀ á ti wẹ̀ látòkè asábọ̀ọ́lẹ̀ gba bọ́ọ̀lẹ̀ asáwọnú mọ́tò wọ́n sáà ń ṣọ́ wọn ó dà gọ́ọ̀bà gbàdá gọ́ọ̀bà abárípánsá wọn ságbọ̀nà express nígbàdé bá gà mo ẹ̀ṣẹ̀ mọ̀ pé ṣẹ̀fíhùn tẹ̀lé mi lọ studio torí pé inú ìbànújẹ́ mo wà mo ti wá rò pé ń jà yẹn pé bàbá á tiẹ̀ tẹ̀lé mi lọ ibi tí mo ṣe yẹn máa lọ wá orin mi sílẹ̀ tí máa fi dì nígbà tá a wá dé studio nǹkan kan sọ tí ṣẹ̀fíhùn ṣe ń jẹ́ táwọn fi ṣẹ̀mí nìyẹn àìmọye yẹn dáàdi ṣe tí mi ìbínú o torí pé èèyàn lè rìn kó mi máa ń mì nǹkan tó wá ṣe ní pé ẹnìkan tẹ̀lé wọn wá studio wọn tó sọ fún ṣẹ̀fíhùn pé ọmọ ilẹ̀ wa ń tẹ̀lé náà tí mo wá gbọ́ lẹ́nu ṣẹ̀fíhùn pé àmọ́ táwọn ọmọ yẹn máa ń dà lọ́la pé nígbà tó wá bá mi bàtà ilé tó wá dà nǹkan lọ́la ń sìn ó máa ní bóyá èèyàn burúkú ni ó dẹ̀ ti délẹ̀ kẹta tí mo ti ń ṣe mo wá yọ́kẹ́lẹ́ padà mi sọ̀rọ̀ mi lọ pè wọ́n mọ́ wọ́n á rẹ́lò mi lọ ó lọ pè wọ́n nígbà tó wá padà sí stúdíò ìrókò Ṣẹ̀fíù ló jẹ́ kí a mọ̀ bí wọ́n ṣe ń gbèrin nígbà tá a ṣe tán ẹ̀ka gbé stúdíò bá ní ọ̀yá ń tàbí ṣe ẹ̀ka gbọ́ ó ní Ṣẹ̀fíù làdúmọ̀ ìwọ́rọ̀ ṣe kìíní ní ọlọ́wọ́n fàlùbáríkà sí ọlọ́wọ́n adé gbé ẹga bẹ́ẹ̀ ṣàdúrà àmì àṣẹ o bá ní ẹlẹ́gbẹ̀mídà ọlọ́wọ́ rẹ̀ bọ́lọ́mọ̀ pé ìwọ náà yá bọ́ síbí wọ́n wá dúró láàrin wọ́n wá dúró báyìí rẹ́kọ̀dù tí Ṣẹ̀fíù ìgbà yẹn ló gbọ́ o àti àwọn mẹ́tẹ̀ẹ̀ta àjọ gbèrin sí rẹ́kọ̀dù yẹn láti side 1 side B nígbà tẹ̀tí ẹ̀ kọrin yẹn ọmọ Adékúnlé lómi máa ń dùn ní ìbádí gbọ́rin jẹ́wọ́ ẹ̀dáyà yóò jẹ́bọ̀ pé wọ́n ibi fúnra mi wò ìgbé olórin ni aláyé wà láì kábà olórin ni níta ni Ṣẹ̀fíù mo fi Ọlọ́run búra ìgbé láàrin gbogbo olórin èmi yìí bọ́ sọ̀yà olórin Ṣẹ̀fíù Ọlọ́run Ṣẹ̀fíù Àlàó kábà ń gbọ́ nígbà tá a ṣe tán ó wá ṣe tuntun ó ní bọ̀dá ọlá èlò ní master rẹ́kọ̀dù yẹn èlò ní master òun ló sanwó master wow àwọn ọmọ iṣẹ́ mi tá a jẹ lọ òun ló sanwó mọ́tò àwọn ló san òun ló san ó gbé wa lọ bọ́gà àtúnjẹ àmọ́ everything fàfi gbé padà sábẹ́kúta mo máa ń rántí ìjọ yẹn láyé mi gbogbo ní mo ti fi àṣà gbogbo lóyìn lábẹ́kúta tíṣẹ́ ìfúnfún bá wà lórí stage tíṣẹ́ fi bá wọnú ilé yìí sí tí mo bá ń bí tí mo ti wọ́ tí mo yẹ kí mo jókòó ni tíṣẹ́ fi máa fi kó mi máa dìde máa dúró ni máa dúró ọ̀gá láàrin yẹn tó bá ní opportunity láti kọrin ẹ̀yin máa gbé máa gbé. èwo ni second record yín. Food of Love. Àwọn èèyàn wá pè mí ní iléeṣẹ́ rẹ́kọ̀dù mi pé mọ̀dọ̀ bá Ṣẹ̀fíù ṣe rẹ́kọ̀dù tó dáná níṣẹ́ mi bá tún sáré bá tún bẹ̀rẹ̀ sí bá tún púpọ̀ bá tún ṣe Food of Love mo tún làmọ́ gbà. lẹ́yìn yẹn kọ́. bá tún ṣe Determination. ẹni rògbòdìyàn ṣe máa ṣẹlẹ̀ nínú ilé fújì àbí rògbòdìyàn ṣé kò ń jẹ́ kí fújì tẹ̀síwájú. rògbòdìyàn ló fa kí tó bá ti rúgbó gbogbo kíníyàn máa ń ó máa tún ó máa gbéra sókè
nísìnyí kí bẹ̀rẹ̀ sí kọ́ nísìnyí kí bẹ̀rẹ̀ sí búṣẹ̀ fún nísìnyí àwọn kan lórí mídíà abẹ́rẹ́ sí bí ṣépè àwọn kan máa yí mi gbé kárí kìnnì kan tó ti yé yín bá kan méjì ni ẹlòmíì amítọ̀ ẹlòmíì àdánwò ló máa lọ kó sí. ní díẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ìrírí wo lẹ́yìn tí. bọ̀ ìrírí tá a rí lóríṣiríṣi àwọn ò máa bú èmi ò sí ní olórin tó máa bú yàn bọ̀ olórin tó bá bú mi máa bú tèmi o ẹ̀rọ máa ti ṣe rẹ́pọ̀ tó bá jọ mọ́ òwe tèmi máa fún ọ lésì wọ́n máa gbèsè kó sí nígbà nínú ṣẹ́ǹsì nǹkan kíkan rí ọdún pọ̀ rí yàláyà mi ẹ̀mí náà máa pẹ́ sọ yàláyà mi tó ń bú yẹn kì í ṣe tèmi àwọn orin ẹgbẹ́ máa bá wí nìyẹn kì í ṣe ní bọ́lá wọn pé Saheed o ẹni oníyà nílé kó máa bú ìyá tèmi ṣẹ́mọ̀ màá kọ́ mọ̀ yìí pé item ni ìlọ́wọ́ Òṣùpá ẹnu ìrírí mi ni pé látòrí first record mi mi ìrònú ìrànwọ́ ọkọ mi mo sọ́ọ̀gù fún mi kò sẹ́yìn náà lọ́wọ́ màláìka ìbá ìyáde school ìlà wà lọ òun ló bá ní abárí iye ń kí jímọ̀ báyìí jọ ìrókò bá ní màlálọ́lẹ̀ màláìka bá ṣe lọ nìyẹn lébùté mẹ́ta láti bẹ̀ ó mú àdọ́dọ̀ Bọ́lájí Bello àdọ́dọ̀ ìyáde school sáàmù wa káàkiri ó gbé àṣẹnu pẹ̀lú ìdú ẹ̀ lọ́dọ̀ Ọdúnmọ́lá Adélakùn yẹn màláìka bẹ́ẹ̀ ni torí ẹ̀ kò sí bí ó ti máa rí mi tó máa rí mi báyìí àpọ́nlé ni àpàdé kódà bí mo ṣe rẹ́kọ̀dù fún wọn. fún ta ni. Paso at 50 Paso at 50. Golden Jubilee. fún ara mi rè mo kó 100 tí mo kó lọ Mùṣín ó dẹ̀ kó lé wọn lọ́wọ́ báyìí. ọ̀rọ̀ ayé kò jẹ́ ìṣe dáadáa sí mi. mo fi Ọlọ́run búra mo lọ Mẹ́kà ìrókò bá mi fà pé kí n bọ̀ nílé ètè Paso adébẹ̀ mo ráwọn bàlíngà mo ráwọn dìde wọ́n yẹ ká wọlé wọ́n fi wá síta ní láàrin 5 hours. ọ̀rọ̀ mi ìbínú lẹ́yìn yẹn mi ìbínú lẹ́yìn yẹn mo ṣe léyìí pé at 50. mo dẹ̀ fún ọ̀rọ̀ mi ni mo kó fún wọn wọ́n gẹ̀ kí mi mo ṣe ní Mayflower wọ́n dẹ̀ ni mo ṣe ìgbà tí Paso máa wá sábẹ́kúta káńkì gbogbo olórin hàn kí mi nígbà tó ṣe rẹ́kọ̀dù fáwọn tó káwọn fún tọjọ́ bí àwọn níbi wẹ̀sẹ̀ 50 náà ìrókò rè wọn jẹ́ ká wọlé bẹ̀. kí ni wọ́n tẹ̀lé máa ń ṣe tó máa ń dùn èmi pàápàá ká lọ pé Paso wà lọ́dọ̀ ilé aníwùpọ̀ sí i kí n kàn pé àbí wọ́n wá ṣe ṣó làbẹ́kúta kí mo ti ẹ̀bẹ̀ lọ kí wọn àwọn báńsà wọn ìṣẹ̀lẹ̀ kan máa gáàdì wọn ní jẹ́ kí n débẹ̀ wọ́n máa gáàdì mi bọ̀ mi ń ṣe nǹkan tèmi torí ìjẹun kì í ṣe torí wọn. mo rí dààmú ṣéjọ́ tí mo lọ ṣe mo lọ rìkọ́ọ̀dù ọjọ́ kan àríṣe side 1 balance onílù ò tí wà tó àwọn onílù lẹ́kọ̀ọ́ ẹ̀dá mo fi Ọlọ́run búra wọn ò lu side 2 o Ọlọ́run mo tẹ́lẹ̀ ni mo tẹ́lẹ̀ àìmọye òrírí tí mo ti rí nísìnyí my 53 báyìí 53 yà ṣèlú ẹgbẹ́ tó ń gbà ní ẹ̀mí ìṣẹ́gbẹ́ wọn ìgbà tí mo ṣe 50 years tí mo ṣe jọ́ bí mo ṣe fíw mo pẹ́ láyọ̀ mo pèrè àṣàlátù ìdẹ̀kọ̀ àwọn kọ̀líjì lábẹ́kúta kan wá pọ́n mi lé ní first point okùnjọ́ mẹ́rin ìlànà kó bọ́ndé tó wá yìnbọn fún mi lágítàdì àwọn wọn láì nídìí ẹ̀gbọ́n kẹ ọ̀tà tó ń yọ lẹ́sẹ̀ mi kì í ṣe 140 kì í ṣe kéré eré kọ̀ lẹ́yìn yẹn bí ọdún méjì gbà tó tún wá rán mi ṣẹ̀fí lọ ẹ̀ṣẹ̀ wà sanwó hospital bí 400 ló dálẹ̀ àwọn ẹgbẹ́ olórin pima ṣógun ní ṣẹ́fì ogun ni ó dà pàà tó ṣe náà ogun náà jà àwọn ọkọ̀rin tí náà ti wọ́n rí pọ́ ṣe wà ń ṣe kiri nìsí ogun náà ọmọ àti kọ̀rin tí kọ̀rin tí báyìí tàbí kú ọjà kú ni. ọba ètò pátó wa o ọba ètò ìwọ lágbójúlé lágbólé fújì o ọba ètò wa tó wa o. ààrẹ Dr. Síkírù Àyìndé Balógun ọmọ agbájé Sàlámì láyẹyẹ bámi Àyìnlá pẹ́lẹ́ǹtì kébé bámi Àyìndé àṣìwò olùayé bámi Aláwo Tẹ́fíù Adékúnlé ẹ má ṣe jẹ́ kágbélé fújì kó bàjẹ́ wọn bá ṣe láàròyìn bó bá dẹjọ́ wájú pírẹsidẹ́ǹtì jẹ́nẹ́rà kò lọ títí agboolé
dáwọ́ yín ọba ètò wá tó wá ọba ètò ṣé ẹ rí ọ̀rọ̀ Táyé àti Pàṣọ lọ́dọ̀ mi tán bá ẹ̀mí ẹni kọ́ bá kò tì mí o tán bá lọ́dọ̀ tèmi lọ́dọ̀ mi ò làdómà Aláàjì Pàṣọ ló jẹ̀bi lọ́dọ̀ mi bẹ́ẹ̀ni mo fọlọ́run búra ẹni pé àwọn náà jẹ̀bi lọ́dọ̀ mi ta ló jẹ̀bi Pàṣọ why ẹ ṣe ẹni kágbà kó ayé ọmọ mi tèmi rè gúnre tèmi lẹ tí mo fẹ́ jẹ tí mo ti lẹ ẹran mi tí mo sìn tí ó ti wá di àgbà tí ó ti yẹ yín kí ẹran ẹ bóyá wà lọ kan ògiri ẹ̀gbẹ́ inú ilé ògiri yẹn wá dàlú tí ó ti yẹ yín ṣe bí ẹ ká tún bẹ̀rẹ̀ ṣe ni káfọ̀dà kù padà àbí ṣé bí ká pa ẹran yẹn ni ṣé ti yẹ yín inú awuyewuye tí mo gbọ́ wọ́n ní torí pé Táyé sọ wípé ẹni Pàṣọ ti ṣe bí òbèsè rí àbí ẹnìkan ti ṣe bí kinní kan rí ṣé ẹ̀gún nìyẹn lọ́dọ̀ mi kì í ṣe pé ó wọ stúdíò bú wọn pé who is Pàṣọ who is kinní kan kò wí bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣá báyìí rẹ̀ di clear ó ti padà sórí kinní gbákejì ó ṣe sorry sẹ́wọ̀n lẹ́yìn sorry yẹn gbogbo yẹn bẹ́ẹ̀ sí bú mi wọ́n bẹ́ẹ̀ sí bú òru jẹ́ yẹn mo fi Ọlọ́run búra mo fi àyàn gálú búra torí kẹ́mi ìkìfẹ́ kí nǹkan èèyàn bàjẹ́ mo pe president ṣẹ́tí yẹn mo pe àwọn èèyàn mo pe èèyàn Ìbàdàn tí mo rí pé kílẹ̀ tó mọ́ ọ̀rọ̀ yẹn gbọ́dọ̀ ṣe kí ni o gbọ́dọ̀ die down mo tẹ́mi ló pé ọ̀gá Pàṣọ sọ ní pé ọlọ́ta sọrí ọ̀ pé àbò ti yó ní persona like father like son bàbá sí ọmọ ìgbésí oyún ni kí ni problem tó ní ẹ ṣe é gbogbo ẹgbẹ́ sí bú mo rẹ́ni tó pè mí pé lẹ́mi náà bá rẹ̀ kí n bú Táyé ní social media nígbà tó bá parí ìjà ní ìsẹ̀ àwọn ẹbá fa la máa fojú sí gbáyìí wọn gbé wọn bú ní sí ọ̀gá wa ṣẹ̀fíù náà tọ́wọ́ pé mo dá sí báwo ni máa wò wípé ṣéun táwọn fi kọ́ yín lélẹ́yìí wọ́n ti mọ tíri lẹ́dà tẹ́lẹ̀ bọ̀ tíri lẹ́dà tún mọ̀ sí ni nígbà tí ọ̀rọ̀ jáde ẹ̀sùn mọ̀ ṣá ọ̀rọ̀ Táyé tá à ń wí iye ó kò Táyé ò ṣe é yọ kó nú Pàṣọ currency ò ṣe fún ara Pàṣọ fún ara ó mọ̀ ìgbé Táyé is a industry kágbẹ́ tẹ̀gbọ́n tí olórin Táyé ẹnìkan lè ní ó kọrin olórin ń kọrin ẹnìkan lórí orin olórin tó kọrin ó dáńtọ́ lórí ẹ̀ ṣètì ó mọ̀ ń pa ẹ̀ ó mọ̀ àpagbé àlùdé iṣẹ́ yẹn ṣètì gbogbo àwọn kóra àjọ tó ń bá fa yẹn náà lè bá fa ṣètì ọlọ́run adé ọlọ́run fọlọ́run tún dé sọ́wọ́n yẹn sí ni ṣètì táwọn wò wípé tá a bá dá sí àwọn ibi táwọn ti lè rẹ́ táwọn Táyé wà gbogbo ibi táwọn ti lè rẹ́ táwọn wà àdìsẹ́ bá jọ ń kọrin ni kájọ wà lórí mídíà yìí ṣé bá náà ṣe kiri lójoojúmọ́ ọ gbàgbé wọ́n jọ máa rí wa ni bọ́ ọ̀hún fi yẹn kó wa ṣọ́ọ́dí ẹyẹ yẹn ní kábà kan ní nǹkan jẹ́ gbogbo àdúrà ògbó ti Táyé yẹn ní káwọn máa gbàgbé pé kó wálẹ̀ kò ní wálẹ̀ Pàṣọ náà ò ní wálẹ̀ Táyé ò ní wálẹ̀ tèmi ní pé àtúnṣe àwọn Pàṣọ ló wà nígbà ìjọba mi ìrọ̀pọ̀ lè sọ fún mi pé wọ́n ní Àlàjí kan ìsọ̀rọ̀ pé mo ní wà láìka bá ń gbọ́ Táyé ò ní lọ bẹ̀ Pàṣọ ò ní lọ ẹni tó sọ yí pé kó máa wáyé olóríire ni order from above ṣé àpẹẹrẹ ẹ̀rọ bá fẹ́ ṣe nǹkan bìlì káàkiri wọ́n dẹ̀ kò dá ṣé àpẹẹrẹ lè kó dà lulú ibi tí mo ti fẹ́ kí àwọn ọ̀dà àkọ́kọ́ rẹ̀ ọkọ̀ bọ̀ dé títì bẹ́yẹn ṣé ìgbọ́n tí kéwàá ń wí ni ṣé kéwàá ọmọ tó ń ṣe ni torí ṣoṣo bẹ́ẹ̀ ni má lọ bá. dẹ́kun lójú kí ọmọ wọ́n lè gbọ́rọ̀ sí ọ̀nà lẹ́nu ọ̀gbọ̀n lẹ́sẹ̀ sọ lẹ́tọ̀ máa ṣe é máa ṣe méjì ṣe má fẹ́ nígbà lè gbé ẹjọ́ lórí ẹ̀ ní ọba bí ẹgbẹ́ báwọn aláyé ti sọ̀rọ̀ pé sọ̀rọ̀. mo ibi ká pè wọ́n sí ẹ̀ tó bá pè wọ́n jọ àwọn ọmọ ọ̀tá máa wọ́n bẹ̀ ṣé ti Táyé lè sọ̀kúta fún bẹ̀ wọ́n lè yìnbọn bẹ̀ ọmọ Pàṣọ ló máa dẹ̀rọ̀ sí ṣètìyẹ
àwọn máa kó security wa àwọn máa kó security wa sọfẹ́ wa jagun bẹ́ẹ̀ ni. Táyé ti lọ sí Èkó láti lọ play lẹ́yìn ìgbà yẹn. ó lọ Èkó bí wọ́n ti fẹ́ sọ pé ìwé mi ti announce ṣé ti yé àwọn kan sọ tí àwọn fẹ́ lọ àwọn fẹ́ sọ wọn mú ni wọ́n lọ dúró dè wọ́n kẹjà wọ́n lọ dúró dè wọ́n kíní kan ó lè jẹ́ wọ́n ti kó meeting wọ́n ti sọ wọn wọ́n ti ṣàṣọ tó wọ̀ wọ́n ti kámẹ́rà wọn wọ́n ti gba ọ̀rọ̀ online ṣé ti yé àwọn ọmọ ọlọ́wọ́n tó gbọ́ olórí kò lè fẹ́ràn olóríire ẹ̀yin náà wò ìgò lẹ́fi sẹ́jú yẹn kí n kọ́ bẹ́ẹ̀ fún yín ní búlọ̀ bẹ́ẹ̀ ẹ ní gbogbo yẹn kan ṣe mí ni ṣé ti yé yín ẹ ti ẹ gbọ́dọ̀ fún mi. mi jẹ ìrọ̀ ọmọ sọ̀rọ̀ yìí mo lọ rí online gbé kí ni ẹ. lọkọ nkọrin mi. àwọn ta ló kọrin yín. alájà sàláwà bẹ̀rẹ̀. wọ́n gbogbo sàláwà ṣe máa. mo ní kọ́mẹ̀ntì lórí ẹ̀. orí wo ni sàláwà kọ. bẹ́ẹ̀ ni orí làṣà mi àlùjọ gangan ti dẹ̀jẹ̀ mi tó jẹ́ pé lọ́sàn-án lóru lówùrọ̀ gbogbo ìgbà lórí máa ń sọ mí wò ó làwọn tèmi náà ṣe máa ń dáṣà pé màmá òkìkí orin ti jàrá bá mi. orin yìí nìsín orin mi ni Landoma lónìí Landoma orin làṣà mi àlùjọ gangan ti dẹ̀jẹ̀ mi lóbi jẹ́ wípé lọ́sàn-án lóru lówùrọ̀ o gbogbo ìgbà orin máa ń sọ mí wò ni o táwọn tó mọ̀ ní náà fi máa ń ṣe yẹ̀yẹ́ mi pé ọmọ bọ́lọ́mọ pé orin ti jàrá bá ẹ ìṣòro tó máa bá mi tó máa lé mi ṣàṣà ṣeun tọ́lọ́hun ò fẹ́ kọ́lọ́hun má gbé bá mi ìṣòro tó máa bá mi tó máa lé mi ṣàṣà ṣeun tọ́lọ́hun ò fẹ́ kọ́lọ́hun má gbé bá mi. àríkọ́ṣe ayọ̀ lóhùn mi o tí mo fẹ́ jẹ́ orí má ṣe mí láríkọ́gbọ̀n fọmọ ayé. ọ̀gbọ́n gan èmi ní ṣàfihàn fẹ́ràn mi délé tó máa wá ṣeré ìbájáde àtọ́ ìbájẹ́ Mọ́kọ́lá ẹ̀yìn tó bá ti rí mẹ́ wọ́n ní ìyá onírẹ̀sì Mọ́kọ́lá ẹ bá mi tọ́jú Kàbóbó ẹ bá mi tọ́jú Santoma o bọ́lọ́mọ pé mi Landoma mi ń kọ́ bọ́lọ́mọ pé mi Sáìdì ti wá ọmọ bàbá Amẹ́nà ọmọ ni mo wí ó máa kí mi gan máa pọ́n mi lé àtúwá ni mo bọ́lọ́mọ pé orúkọ lóró mi mo ṣe bọ́lọ́mọ yọ o bọ́lọ́mọ pé orúkọ lóró mi mo ṣe bọ́lọ́mọ yọ. gbogbo rẹ́kọ̀dì tẹ̀ ṣe tó mélòó. mo ti ṣe bóyá 12 13 ṣá kò dìgbà tájúwe júwe ẹgbàmọ̀lì ìṣàbìlà tiwa ògbólógbò ọmọ Ẹ̀gbá ni mí o ọ̀ríjínà ọmọ Ìjàyè la jẹ́ Ògúndáwà náà ọmọ bọ́lọ́mọ pé lèmi mo ṣe ní ẹ máa fi Ẹ̀gbá ṣeré ọ̀kan ṣoṣo àjànàkú tó mi gbọ́ o kìjikìji ológbòjò bàbá egúngún Ẹ̀gbá làwà àwòrébì kan ibi orílẹ̀-èdè sí là máa ń gbé Ẹ̀gbá gbá wá sókìkì lágbára Ọlọ́run Ẹ̀gbá ò ní gbá wá pa. èmi ni mo ní ó wà nínú rẹ́kọ̀dù mi mo tún wà ní Ẹ̀gbá ló lórin Ẹ̀gbá ló ní mísík Ẹ̀gbá ló lórin àtàlùjọ for example látàyè Yusufu pẹ̀lú ẹ́sàkà aboníwà ìdí o Àyìnlá Ọmọwúrà wọ́n ṣe bẹ̀bẹ̀ nígbà yẹn àti ìpínlẹ̀ Kókùtì kọ́lọ̀ bá àwọn afọ̀rúnkẹ́ Kèlání Yusufu kọ́lọ̀ bá àwọn afọ̀rúnkẹ́ àwọn yẹn ti kú orin tó ọkọ̀ òkú parẹ́ lọ́mọdé lágbà nínú olórin ìsẹ̀yìn ẹgbà bẹ́ẹ̀ pẹ́gbà lólórin àdìtú ìyá mi bàbá mi. akíní kan rẹ̀ tún jẹ́ mí o ṣáàkì ó dé ohun náà mọ́ o mi ní mọ́tò ṣé mo fẹsẹ̀ rin o ẹ bá fẹ́ ṣe pátí ẹ bá fẹ́ kó mọ tàbí ẹ bá ṣe freedom ẹ bá fẹ́ ṣe marriage ẹgbẹ́ tó fi Santoma tó ń jẹ Sáìdì o ọmọ bọ́lọ́mọ pé tó ń jẹ Sáìdì o Ògúndábèdè tó ń jẹ Sáìdì. ó yẹ fún àyàn ní tẹlifóònù nọ́mbà yín báyìí gbogbo àwọn olólùfẹ́ yín káàkiri gbogbo ẹni tẹ́fẹ́ pé Landoma tó jẹ́ WhatsApp nọ́mbà. WhatsApp nọ́mbà mi 080 371 65 742 080 ẹ̀ta èje ọ̀kan ẹ̀fà àrùn èje ẹ̀rin èjì 371 65 742. inú gbogbo olórin l'Abẹ́òkúta ẹ̀mí rẹ̀ kọ́kọ́ ṣe 2 in 1. 2 in 1. òun rè correction àti sympathy. kílẹ̀ ń correct kílẹ̀ ń sympathize. ẹ̀ẹ́dá ni mo fi sọ̀rọ̀ lórí wọn bá ètò wa tó wa ìwọ la gbójúlé agbélé fújì yo ọba ètò wa tó wa o. òun náà mo kọrin nígbà tí Alhaji Sefiu dé láti London nínú kinní kan tí wọ́n pe àwa gbogbo olórin jọ orin náà ni mo fi wín ni wọ́n bẹ̀. ẹlẹ́ẹ̀kejì mo dẹ̀ ṣe sympathy àwọn ọmọ ìyá wa kan tó ń ṣaláìsí
àwọn ìmáàmù Fatiu tí ilé wọn jóná ìyẹn ni pé òfin bá wọn kẹ́dùn àsìkò kan náà ni mo ṣe ẹ mọ̀ kó so nírànlọ́wọ́ ẹ̀tún bá mi ṣe yẹn gọ́ràn mi lọ́wọ́ tí n bá lónìí ìrànlọ́wọ́ orin yapa orin wà lẹ̀. mo bọ́lá mọ̀ pé orúkọ lóró mi ni mo ṣe ń bọ́lá mọ̀ yọ̀ o bọ́lá mọ̀ pé orúkọ lóró mi ni mo ṣe ń bọ́lá mọ̀ yọ̀ o. ṣó ti pé nìyẹn o oṣù mẹ́sàn-án ti yá pé nìyẹn o ọmọ ti dé nìyẹn o oṣù mẹ́sàn-án ti yá pé nìyẹn o ọmọ tuntun jòjòló ayọ̀ àbàrà bíntín ó mà káàbọ̀ sílé ayé ilé ayé àsàn ẹ sówó ilé ayé àsàn ẹ sọmọ àkàìkú baálé ọ̀rọ̀ gbogbo rẹ̀ tó ń ṣe láyé gbogbo ẹ̀ ló máa bá wọn ṣe. mo bá lámọ̀ pé orúkọ lóró mi ni mo ṣe ń bá lámọ̀ yọ̀ o mo bá lámọ̀ pé orúkọ lóró mi ni mo ṣe ń bá lámọ̀ yọ̀ o. ṣó ti pé nìyẹn o oṣù mẹ́sàn-án ti yá pé nìyẹn o ọmọ ti dé nìyẹn o oṣù mẹ́sàn-án ti yá pé nìyẹn o ọmọ tún ṣọmọ tá a wá kó lè ní akọni èyí tá a wá kó lànà àbò ni ìṣàkọ̀ǹṣàbò èwo ní ìṣà ọmọ gidi kò sí ohun tó máa ń dùn mọ́ mi àfi tí bá ti rọ ọmọ ìkókó tó bá ti rẹ́rẹ́ jù ẹni inú mi máa ń dùn gan àfi díẹ̀ ni pé mo rò owó bòróró èé ọmọ bá wá pa mí bí ọtí tí kòkó tún ń dá mi lọ́rùn tó ń dá mi lọ́rùn bí kì í ṣá máa gbóhùn jó o tí bá gbọ́mọ jó mo dá gbọ́mọ jó nìyẹn tó rá gbọ́mọ jó yẹn lọ́mọdé máa mojú òbí tó bá tọ́mọ ló máa jèrè ọmọ mo ṣe ní mo tiraka kí n lè dèèyàn àsìkò mi ti wá tó ẹ wá ń bínú ọmọ aṣèlérí nílẹ̀ kínú máa bẹ́ẹ̀ lẹ́sìn Ọlọ́run nìkan ládájọ́ wa fi ń pẹ́ràn kí láǹfààní ilé tàkọ́ tá ò lè gbé bẹ́ẹ̀ tí ilé tún lè ní kí láǹfààní orúkọ ta ní tí ò ní wúlò fọmọ wa orúkọ Sani Abacha kóró létí tí Babangida ní kọ́ ọmọ nínú olórí ló jẹ́ lẹ́nu iṣẹ́ kan ẹ ṣàmọ̀ èmi ní Saheed Bọ́lámọ pé Landuma a ní púpọ̀ owó tó kí ó jàre ó tó kí Arẹ́gbẹ́ṣọlá ó tó pọ́nlé ó jàre ó tó pọ́nlé ọmọ ìyá onígi ó tó pọ́nlé ó jàre ó tó pọ́nlé ká má fi kú yàrá wa ká má parun yàrá wa ká má fi kú yàrá wa ká má parun. Sugarlink ètò Katsina tí elele ètò Katsina tí elele ètò tó gbajúmọ̀ ni o ètò tó gbajúmọ̀ tó gbálafẹ́ Sugarlink Katsina tí elele iléeṣẹ́ oníjóná iléeṣẹ́ oníyípín àṣírí ẹ̀kọ́ kò kí tú àṣírí ẹ kò ní tú láéláé yìnyín ká ní ṣe mìíràn mọ ìyẹn Ọlọ́run yìnyín ká ní ṣe Katsina tí bá dúpẹ́ jíjẹ tí mo lè dúpẹ́ múmu yìnyín ká ní ṣe mímọ́ bàbá mi dúpẹ́ bàbá dúpẹ́ jíjẹ ká lè dúpẹ́ múmu yìnyín ká ní ṣe mímọ́ bàbá mi.